Abu Yazid al-Bastami wàlí ńláńlá ni wàlí tó tóbi ni ọba kan gbúrò rẹ̀ ìgbà tó gba ọba yẹn gbúrò rẹ̀ àmọ́ Abu Yazid al-Bastami ti papòdà ọba yẹn wá lọ ṣe ziyara dáìra rẹ̀ mọ́ṣáláṣí àtẹ́rọ́dọ̀ rẹ̀ nígbà tó wá débẹ̀ ó wá ní sẹ́nìkan wà nílùú yìí tó bá Abu Yazid al-Bastami ṣe papọ̀ tó jẹ́ mọ̀lẹ́kẹ́rẹ̀ oníkan òpó onídìí láti rẹ́ nìkan àwọn introduce ẹnìkan sí pé ọmọlẹ́kẹ́ rẹ̀ ni wọ́n ní dákùntàn tó rọ Ọlọ́run ṣé mo lè gbọ́ ọ̀rọ̀ kan tó gbọ́ lẹ́nu àfáà rẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ọba ó ń bí ẹni yẹn ó ń bí ọmọlẹ́kẹ́ Abu Yazid al-Bastami pé ṣé mo lè gbọ́ ọ̀rọ̀ kan tí ṣé òun sọ fún ẹni ṣé o lè sọ ọ̀rọ̀ kan fún mi nínú àwọn ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu àfáà rẹ̀ abánikẹ́ lómi wá sọ ṣe bẹ́ẹ̀ mọ̀ méjì mẹ́ta àbáwá nẹ́bì méjì mẹ́ta kò ní lè sọ. yóò máa sọ bí Sheikh Ibrahim ṣe bó ṣe ń rọ epo sínú plane gbogbo àwọn kàrámọ̀ tí ò mọ̀ nípa ẹ̀. tí ò mọ̀ nípa ẹ̀. Sheikh Ibrahim fẹ́yàwó 75 olódo. ọkọlẹ̀ 75 ìjọ òní ṣe ọkọlẹ̀ 75. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. ìwọ ń ṣe bẹ́ẹ̀ kọ́ nìyẹn táwọn yẹn bá mọ̀ ní táǹpẹ̀ ní Sheikh Ibrahim wọ́n máa sunkún fún àwọn tí wọ́n sọkún sọ pàṣẹ òní. Abu Yazid ọmọ yẹn wá ní tọ̀ Abu Yazid al-Bastami mo gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ pé mọ́ra á ní dákàl jannah mo gbọ́ lẹ́nu àfáà mi ní ẹni tó bá rí mi yóò wà jannah. Ọba yẹn ní wọ́ọ̀rọ̀ ni ọlọ́fà rẹ̀ sọ báwọn kan ṣe ń sọ̀sọ̀kúsọ lónìí wípé ọmọ yìí bù ní ọmọ yàrá ní tíṣe rẹ̀ sọ fíjà nẹ́tìrì kúndì bìlá àbùtá ni pé ìsọkúsọ ni bẹ́ẹ̀ náà ọba yẹn ṣe ká ọmọ gbà irú ìsọkúsọ wo làfà rẹ̀ sọ yìí ṣebí Abu Lahabi àti Abu Jali ṣebọ́lá nẹ́bì kí ló dé tí ó tún wá wọná tí ò wà jẹ́ náà àmọ́lá ibi ọmọ ilé kéwù àbí àdìmí tó gbọ́ ẹ̀kọ́ ni ó ní Abu Lahabi àti Abu Jali wọn ọ̀rẹ́ nẹ́bí o Yẹtímù ibn Abdullahi náà rí ọmọ òrukàn ọmọ Abdullahi náà rí ọmọ àbúrò wọn náà rí wọ́n rí níyà ọmọ àbúrò wọn ọmọ òrukàn kan tí bàbá rẹ̀ tètè kú tí ìyá rẹ̀ tètè kú tó wá ń pe ara rẹ̀ ní nǹkan náírà ní mọ́mọ́. sallallahu alaihi wasallam. ó ní ká ní wọ́n bá jẹ́ ànẹ́bì ní ìrìn Rasulullahi ni wọn bá má takò ànẹ́bì wọn bá tẹ̀lé ànẹ́bì. ṣe ti gbé ìyàtọ̀ wà nínú kéèyàn ó rí yàn kéèyàn sì mọ̀ yàn. ẹni rí yóò jọ ẹni mímọ̀. àmọ́ látara wípé ó gbàgbọ́ yé etí àfáà rẹ̀ sọ lójú ọ̀nà dìfẹ́ndà fẹ́. wọ́n bá takò ṣe bẹ́ẹ̀ mọ̀ nísìnyí bá sọ pé ṣé bẹ́ẹ̀ máa sọ báyìí kárí sọkúsọ ní ọ̀rọ̀ yẹn ṣé wọ́n burú díṣọ lámọ̀dájú láti kó ọ̀rọ̀ yẹn padà sẹ́nu ẹni tó sọ káyìnà kánà ìwé ènìyàn tó bá wò kó jẹ́ kódà kó jẹ́ pẹ́sidẹ̀ntì ìlú tó ń dìfẹ́ǹdì èyí máa ń sọ kò sí tìjà níyà kan nínú bẹ́ẹ̀ ra wọn nínú kọ̀ọ̀rọ̀ wọn tí wọn kì í pe ṣé ìbámu ní Barhama Abdul Kutubul Maktum Gawz Zaman Siri Fọ́nkù Jami Abdulzati Ainuzati Famuzati gbogbo dá pe ṣé ìbámu yẹn ṣó máa gbé bẹ́ẹ̀ káwọn mú kìrì tí wọ́n jáde yìí àwọn mú kìrì tó jà fáyín tó àwọn fáyín ni mú kìrì lónìí ìfẹ́ bẹ́ẹ̀ ní sí wọn ká máa ń ta kọ́ntíṣẹ́ òbẹ́mọ̀ bẹ́ẹ̀ ń pẹ́ṣẹ́ òbẹ́mọ̀ yẹ́ ẹ̀sìn lẹ́gbẹ́ ìtàkẹ́ ìdìbò kẹ́gbẹ́ tó àfọ́ àwọn ẹgbẹ́ sọ ní orí mẹ́ o àwa tó ń wúra yìí ni o àwa kọ́ ọlọ́run ọdún ọ̀yìn àbíṣẹ́ òbẹ́mọ̀ táyé débi tí ẹ̀rú. wọ́n dẹ̀ máa ń sọ pé gbogbo tí ń ṣe bẹ́ẹ̀ pé àwọn pátá ànábì ló ń pe ṣé òní tí ṣe òpè rẹ̀ kò ń ṣe ṣé òní pe ara rẹ̀ ní nǹkan yẹn fún ànábì lọ́wọ́ bá ṣẹ̀bẹ̀ mọ̀ lórí látòní lọ ìwọ Ibrahim látòní o ti di khalifa mi níjọ́ tí ṣe bẹ́ẹ̀ mọ̀ pe ara ní khalifatu Rasulullah tí ṣe wọ́n sọ pé àwọn làwọn lè ànábì lọ́wọ́ bá ṣẹ̀bẹ̀ yìí
lónìí wọ Ibrahim látòní lọ ó ti di àrólé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ṣe sọ pé ra'aytu rasulallahi nassan bi annani safiran lahu fil kainati wa mukhlisun ṣé o ní mo rí ànábì ló wá bá mi ó wá bá mi ó wá sọ fún mi pé bí annani pé dájájú èmi Ibrahim safiran lahu èmi ni àbáṣẹ́dọ̀ òun èmi láṣojú òun fil kainati ní gbogbo ayé ó ní ọ̀rọ̀ tí bàbá Sheikh sì tún sọ wípé gbogbo tí ń ṣe ìdẹ́mọ̀ rẹ̀ dà ànábì ló sọ́dà sallallahu alaihi wasallam tó bá wọ́n takò tí ọlọ́run ṣe ń ṣe ìdẹ́mọ̀ ànábì ló fẹ́ bá jà ọlọ́run ló fẹ́ bá jà ọ̀rọ̀ yìí clear ẹni tó bá máa kú ló fẹ́ kú wàá kàn kú ni tó bá fẹ́ kú ni kò lọ kú ó ní darastu bí àmúdá ìnàbí ní sàádẹ̀tì fàyàtìbà àgàràsì wàtìbà fàyàtìbà àmúdá yìí wàtìbà gàràsì ẹ̀wọ̀ ṣé o ní darastu bí àmúdá ìnàbí sàádẹ̀tì ṣé o ní gbogbo. bí àmúdá ìnàbí sàádẹ̀tì. wàtìbà àmúdá yìí wàtìbà gàràsì. wàtìbà àmúdá yìí wàtìbà gàràsì. gbogbo ọ̀rọ̀ ṣé o ní sàádà tí oríire mi bí mo ṣe dà bí mo ṣe dì gbogbo tí mo dà lónìí gbogbo táwọn èèyàn ń pè mí lónìí ṣé o ní gàràsù mo gbí tí mo dà bí àmúdá yìí pẹ̀lú àmúdá ìnàbí yìí pẹ̀lú kí n máa sọ dáadáa nẹ́bí káàkiri pẹ̀lú kí n máa pẹ̀lú ànẹ́bí káàkiri pẹ̀lú ẹ̀yìn ànẹ́bí tí mo yìn ànẹ́bí òun ló sọ mí dá tí mo dà wọ́n ní fọ̀yà tí bàmúdá yìí ṣé o ní ẹ̀wá rí èèmọ̀ bí mo ṣe ń yàn nẹ́bì ẹ̀rí ṣé o ní ẹ̀wá wo èèmọ̀ mi ẹ̀wá wo èèmọ̀ ara mi nígbà tí bá ń yàn nẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀wá wo èèmọ̀ mi ẹ̀wá wo èèmọ̀ tí ń bẹ lára mi tí bá ń yàn nẹ́bì wọ́n tí bá dàrá sí ẹ̀wá wo èèmọ̀ tí ẹ̀yàn nẹ́bì yẹn bí fún mi ẹ̀wọ̀ tó sọ mí dà ẹ̀yàn nẹ́bì ló sọ ṣé ìdánwò da ìntánẹ́bì sọ fún ṣé ìdánwò pé lónìí o ti di àbáṣẹ́dọ̀ mi tí àná ìbá sọ fún ọba àti àbíṣe òtí ẹgbẹ́ kò ti dàbọ̀ sẹ́dọ̀ wọ́n náà sọ. a sì gbà. àwọn òkò fàjà tó ẹgbẹ́ lóòótọ́ ànábì ló sọ pé láì sọ wá sọ dà pé ọlọ́run o àáfàá rẹ o tàbí ṣéwù rẹ o ànábì ló pè é ní àbáṣẹ́dọ̀ rẹ̀ tó bá lè withstand díẹ̀ lẹ́rìí kìámọ̀ ànábì ní máa ń kọ́ là alẹ́ yẹn mọ̀lẹ́bà kún. ànábì ní ẹni tó bá sọ tí mo sọ tó parọ́ mọ́ mi kó lọ bí ẹ̀ wípé tó bá dà jẹ́ ní inú mẹ́rọ máa wọ̀ ẹ gbọ́ so àwọn ilé tó bá gbé ànẹ́bì kan ló sọ tí ṣe lọ́rọ̀ sọ yìí kọ́lọ̀ ń jẹ́ ìwọ náà ìwọ́n sọ pé àáfà àti ṣéwù ẹ wọ́n ni wọ́n sì sọ pé tí ṣe lọ́rọ̀ sọ yìí ìwọ́n ló sọ pé tó bá yẹ pé irọ́ ni tó yẹ pé sọ pé irọ́ ni wọ́n ní tó gbà níbi ló pé tó máa ṣe pé irọ́ ni kò wọ́n ná tí ò bá jẹ́wọ́ sọ pé kò wọ́n ná àti wọ́n àti rẹ̀ sọ bẹ́ẹ̀ èmi sọ pé tí ṣe máa sọ ọgbà ó ní ànábì sọ̀hún dà yẹn òdodo ni ànábì ló sọ bẹ́ẹ̀ fún ṣe bẹ́ẹ̀ mọ̀ tó ò bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ń jẹ́ kí wọ́n ná ìwọ́n náà wá bọ́ ta sọ pé irọ́ ni pé tí ò bá kí ń jẹ́wọ́ kò wọ́n ná ọ̀rọ̀ tí ò fàjà. Yes.